ẹjẹ́ àtúmọ̀ kíra wa kú dédé àkókò yìí níbikíbi tẹ́ tún ti láǹfààní láti mọ gbómi Akandọ̀rọ̀ Agogo mọ̀ lórúkọ mi o. Ìwé aládùn táǹkà lọ́wọ́ Yorùbá ní àdẹ́sàpẹ́sà ní jẹ́ kọ́mọdé ó mórí òkú délé bí èèyàn bá wá dẹ́sà tí ò pẹ́sà kò ní lè mórí òkú délé. Ìwé táǹkà lọ́wọ́ náà ni òfò ẹ̀mí. Ìsà ìwé ọ̀hún ti ń pẹ́kì díẹ̀díẹ̀. Akandọ̀rọ̀ Agogo náà lórúkọ mi òǹkọ̀tàn òun náà ni Ọládẹ̀jọ Ọ̀dẹ́bùnmi àgbà nínú òǹkọ̀tàn ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé lọ́kọ̀ ìwé aládùn yìí wétáwé dùn pọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ti ń bá wa bọ̀ láti orí kínní ṣẹ́gbàgbé orí kọkànlá ni mo ti ṣèlérí pé a ti tẹ̀ síwájú. Àkọlé tí ń bẹ́ẹ̀ ọwọ́ tó lè. Ẹ̀dẹ̀ mọ́ gbàgbé àrọwà tí mo fi síwájú yín pé tẹ́ bá polówó ọjà pàdé ń bí ẹ má fò kó lórí ẹ má skip kó lórí ẹni mọ̀ sọ. Bákan náà tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ nìyí tẹ́ ẹsẹ̀ wọ ìkànnì yìí tàbí ẹ ò tí ì subscribe sí channel yìí tẹ́lẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ lè bá mọ̀ rí àmì torí pé ọ̀pọ̀lọpọ̀ ìwé aládùn láti kà sẹ́yìn. Bákan náà ni pé oòrùn tó sì kù lókè ọ̀tá sọ̀gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìwé aládùn náà la tún máa kà. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan jájọ gbádùn orí kọkànlá náà ni orí tó dàbí ẹni pé ó súnmọ́ ìpẹ̀kun rẹ̀. Ọwọ́ tó lè ní ilé ìtura Owó Tútù. Àjàgbé àti àwọn ẹgbẹ́ rẹ̀ ń gbọ́ ìkéde lemọ́lemọ́ nínú rédíò bí àwọn adigunjalè kan ti gbẹ̀mí mínísítà ètò ìṣúná owó. Wọ́n ṣe ìlérí pé àwọn ò fún ẹni tó bá ran àwọn ọlọ́pàá lọ́wọ́ láti mú àwọn ọlọ́ṣà náà ní ẹgbẹ̀rún lọ́nà ogún náírà. Kí ọjọ́ ìkéde náà tó wáyé ní Kẹ́mi ti pàdé Àjàgbé ní ìdí sẹ́kẹ́. Kẹ́mi ju ọwọ́ sí ọkọ̀ mẹ̀sí ọkọ̀ dúró. Àjàgbé yọjú ta láti inú ọkọ̀. Kẹ́mi ìwọ tí ẹ ní Àjàgbé gbà tí mo rí nọ́mbà ọkọ̀ ló mú mi sẹ́wọ́ sí ẹ. Kẹ́mi ńbo lo ti ń bọ̀ ńbo lo sì ń lọ. Wọ́n á kọ́rẹ́ mi kan tó ń gbé wọlé ọlá ní Òṣogbo ń gbéni láti ìlú wa ni mo ti jí wá láàárọ̀ yìí. Mà tó jọ́ mẹ́ta tí mo ti rí yín lóòtẹ́ẹ̀lì ọbẹ̀ làwọ̀kẹ́ àbẹ́ tí kò ń bẹ̀ ni nílé ìtura Owó Tútù lóṣogbo ń gbé làtún ti ń gbádùn báyìí. Kò sáàyè ká máa lo ibìkan ní gbogbo ìgbà àbí kò dáa ká máa pààrọ̀ àyè ní gbogbo àkókò táwọn méjèèjì ń bára wọn sọ̀rọ̀ yìí. Kẹ́mi ti jókòó ti Àjàgbé nínú ọkọ̀. Kẹ́mi bó fẹ́ fẹsẹ̀ kan ya òtẹ́ẹ̀lì Owó Tútù kí n tó gbé lọ sí gáréèjì ọkọ̀ Ògbómọ̀ṣọ́ níbi tó ti máa wọkọ̀ ló wa. Kò gbòòrò Àjàgbé gbé Kẹ́mi ó di òtẹ́ẹ̀lì Owó Tútù. Àwọn adigunjalè yòókù fi ìdùnnú wọn hàn ńgbà tí wọ́n rí Kẹ́mi. Àjàgbé ra ọtí tí òun àti Kẹ́mi jọ máa mu lẹ́yìn tí wọ́n jẹun tán. Lẹ́yìn tí Kẹ́mi sinmi fún ìgbà díẹ̀ ejò gbé lọ sí ibùdókọ̀ Ògbómọ̀ṣọ́ níbi tí ó ti wọkọ̀ Ìrètí Ayọ̀. Kẹ́mi gbọ́ ẹ̀bùn tí ó rọ̀ mọ́ ìkéde ó ronú lọ gbárí. Ó dìde ńlẹ̀ fún odòdókọ̀ àgọ́ ọlọ́pàá. Ọ̀gá ẹ jọ̀wọ́ ṣé DPO wà lọ́fíìsì? Ṣé kò sí nǹkan? Rọ́kàn pàtàkì ni mo wá rí wọn fún. Wọ́n wà lọ́fíìsì ṣùgbọ́n ò lè rí wọn láì fi nǹkan jùlẹ̀. N ò lówó lọ́wọ́ ọ̀gá. Ọ̀rọ̀ ìkéde mínísítà ètò ìṣúná tí wọ́n pa ni mo wá rí wọn fún. Ẹ wọlé bí ọ̀rọ̀ bá ti rí bẹ́ẹ̀ kẹrántí àwa náà o. Bí Kẹ́mi ṣe wọnú ọ́fíìsì DPO ó kí ọ̀gá ọlọ́pàá onítọ̀ náà dá lóhùn dáadáa. Ọlọ́pàá ní arábìnrin ṣé ò sí nǹkan kan o mo wá fi ọ̀rọ̀ kan tún ilé tí ní sà. DPO náwó sí àga ní kí Kẹ́mi ó jókòó. ń gbọ́ ọ̀rọ̀ kéde tí mo gbọ́ nínú rédíò ni mo wá rí yín fún. Òun nínú wọn àti àwọn ọlọ́ṣà ṣé o mọ ibi tí wọ́n wà ní bẹ́ẹ̀ ni? Ọ̀kan nínú wọn ti fi ọkọ rẹ̀ gbé mi rí tí ó sì tú àṣírí rẹ̀ lé mi lọ́wọ́. Wọ́n ti sá kúrò nílùú wa. Ilé ìtura Owó Tútù ni wọ́n wà lóṣogbo báyìí. Ọlọ́pàá yọ fọ́tò lápò rẹ̀ ó fi hàn Kẹ́mi. Jó mẹni tó wà nínú fọ́tò yìí? Ọ̀kan nínú wọn ni bó bá rí bẹ́ẹ̀ kó wá sí ìrìnlọ́la láti wá gba owó tá a ṣèlérí fún ẹ tó bá ti gbọ́ ìkéde pé àti rí àwọn olè náà mú níbi tó júwe fún wa yẹ́sà. Kẹ́mi dìde ọbọ síta. Ní òru ọjọ́ náà làwọn ọlọ́pàá mú fọ́tò Kọ́bùrù tí wọ́n rí ní òtẹ́ẹ̀lì. Wọ́n gbéra ó dòṣogbo. Àwọn ọlọ́pàá wọnú òtẹ́ẹ̀lì Owó Tútù. Wọ́n bá àwọn ọ̀daràn níbẹ̀ tí wọ́n ti ń mutí níbi tí wọ́n ti ń mutí. Ẹ̀ka wọ yín sókè ìkan kà á sí ìwọ̀sí. Ọ̀nà tí ìbọn ìléwọ́ gbà dé ọwọ́ rẹ̀ kò yé ẹnikẹ́ni. Ó gbé ìbọn sí gẹ́ngẹ́ aṣáájú àwọn ọlọ́pàá tó pàṣẹ fún wọn ó di pẹ̀wò. Ọwọ́ ni ìbọn ti ba ọlọ́pàá. Ọ̀gá ọlọ́pàá náà ò jáfara rárá tó fi fèsì padà. Ìbọn ba jìgàn ní gẹ́ngẹ́ àyà ó fò lulẹ̀ ó ń datọ́ lẹ́nu. Àwọn ọlọ́pàá kó áńkọ́ọ̀bù bọ àwọn olè yòókù lọ́wọ́. Wọ́n wo fọ́tò ọwọ́ wọn kò sí àríyànjiyàn sí Kọ́bùrù náà. Kí rọ̀gbọ̀dìyàn tó rọlẹ̀ jìgàn tó ń datọ́ lẹ́nu ti pa ojú dé. Àwọn ọlọ́pàá gbé òkú jìgàn àti àwọn tí ọwọ́ tẹ̀ sínú ọkọ̀ wọn. Ọkọ̀ ọlọ́pàá ọkọ̀ rí sí ọ̀nà Iléṣà. Gbogbo àwọn ará àdúgbò kù wọ́n kọrin pé ọwọ́ tó lè o
ọwọ́ tó lè ègbè jàgùdà ọwọ́ tó lè o. Báyìí la parí orí 11 ìwé náà. òfò ẹ̀mí ò ní ṣe wá táyà tọmọ lágbára Ọlọ́run. Orí 12 láti tẹ̀ síwájú. Orí 12 náà lórí tọ́gbẹ̀yìn nínú ìwé aládùn ọ̀hún. Àkọlé tí bẹ́ẹ̀ ará Gálátíà títí dàsìkò náà rí dájú pé subscribe sí channel yìí Ẹwà Èdè Yorùbá TV. Bákan náà ní kẹ́ fọwọ́ kan tẹ subscribe button lórí àwọn channel àkàndọ̀rọ̀ Awikonko tó kù bíi Awikonko TV àti Awikonko TV Live àti Awikonko TV Live. Ẹ wá ní nǹkan pàtàkì tẹ̀fẹ́ bá mi sọ jásọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Bákan náà ẹ má gbàgbé nígbàkigbà tẹ́ bá ti ń gbádùn àwọn ìwé aládùn báyìí ẹ jẹ́ ká máa mọ èrò ọkàn yín. Báwo lẹ ṣe rí i sí? Ṣé gbádùn rẹ̀? Ibo lẹ rò pé ó yẹ ká tún ti já iṣẹ́ kúnra tàbí ká ti múra sí i tàbí ká ti ṣàtúnṣe? A máa retí ní comment section. Àánú Ọlọ́run àlàyé nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀. Èdè àti àṣà Yorùbá ò ní parun. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Ìwé nìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì bí omi àfòwúrọ̀ gbọ́n. Àjùwà ṣe o.